الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم الدين وبعد. أرقل سيد الله أترى لكم كاتك فنبي صلى الله عليه وسلم أبو أبن مادي أولو بالك لبني كوان ogun àwọn àfáà wa tí wọ́n ṣẹ́kù ọlọ́ba àlekọ́ lọ́ba ni wà pẹ̀lú wọn alimadul arabi ọlọ́mọdé kí ó bàjẹ́ torí pé àsìkò ti lọ́kẹ́ tó bẹ̀rẹ̀ assembly so inshallah gẹ́gẹ́ bá ti ń sọ lọ ní ìjẹ́ẹ̀dógún ní àgbẹ̀jọ́ ọkọ̀ waste bí 15 minutes báyìí inú àsìkò assembly bá ti ń ṣàlàyé lọ ní ìjẹ́ẹ̀dógún lórí àwọn nǹkan tí a rí lára talibul ilm tí a fi rí pé student eléyìí o ọmọ akẹ́kọ̀ọ́ yìí o ẹni tó ní ẹ̀kọ́ ni tó sì ní tẹríba. Àwọn ẹ̀kọ́ yìí méje ó ní ṣùgbọ́n níjẹ̀ẹ́dógún aṣọ mẹ́ta fún wa ń bẹ̀. Àkọ́kọ́ òun náà ni ta'zimul muallim wọ̀tẹ̀bùjílù kí stúdẹ́ntì kọ́ máa pa olùkọ́ tí ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ kọ́ máa gbé tóbi kọ́ máa gbé láńkẹ̀ fún inú rẹ̀ ẹlẹ́ẹ̀kejì tá a sọ àṣàlàyé tàlákọ̀ọ́kọ́ yẹn ẹlẹ́ẹ̀kejì ó náà ni haibatu talib lil muallim kí ìbẹ̀rù olùkọ́ haiba ìpáyà olùkọ́ gbọ́dọ̀ wà lẹ́mìí ọmọ akẹ́kọ̀ọ́ asàlàyé rẹ̀ a sì mú asaru àwọn salaf wálé lórí ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ kébẹ̀ láti dúró o náà ni jawazu qiyam at-talib lil muallim ìlẹ́tọ̀ pé tí student bá rí olùkọ́ kó dìde a dẹ̀ sàlàyé rẹ̀ pẹ̀lú àwọn asaru tí ó wá ẹlẹ́ẹ̀kẹrin ó yẹ pé ẹlẹ́ẹ̀kẹta yẹn so nínú àwọn ìtìláfù táwọn àfáà ṣe ike kọ́mọ́ jẹ̀dí ìdí lásán tó bá jẹ pé kó tún lọ pàdé wọn pẹ̀lú àwọn ìwàyà tìtọ́ wá qumu ila sayyidikum àti qumu li sayyidikum so a ti ṣàlàyé lẹ́yìn lọ. Number 4 ó náà ni jawazul akhdhi birikabil muallim. Nínú àwọn ẹ̀kọ́ yá ìtàfìrí pé student ilé tọ́lìbù mu'addab ọmọ akẹ́kọ̀ọ́ tí ó lẹ́kọ̀ọ́ ni o náà ni pé ìgbàláyè wà fún student láyé ìgbà tí àwọn ànábì sallallahu alaihi wasallam tó wà láyé àtàwọn salaf ní táwọn máa ń gùn ní ẹṣin ràkúnmí àwa rí ẹ̀rí pé ó lẹ́tọ̀ọ́ student lè fa ìjánu ẹ̀sìn àáfàá rẹ̀ so àáfàá wà lórí ẹ̀sìn kí student wà bá fa ìjánu ẹ̀sìn báyìí àwọn nǹkan èyí tá a fẹ́ kọ́ hàn lára yín o náà ni pé èèyàn ò lè rí àlùbáríkà mímọ̀ àyàfi kéèyàn jẹ́ onítẹríba ọmọ akẹ́kọ̀ọ́ kò lè rí àlùbáríkà mímọ̀ àyàfi kó jẹ́ olùtẹríba ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wá gbà wípé tọ́mọ bá ti wá madrasa yóò lárí fi sólùkọ́ pàtàkì jùlọ tí bá ń ké olé pé ńgbà olùkọ́ bá dúró tọ́mọ akẹ́kọ̀ọ́ jókòó gbogbo àwọn àbáwá tí wọ́n sì introduce madrasa yìí mu'addabun ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n ṣùgbọ́n wọ́n rí i pé bí ayé ṣe ń lọ bó ṣe yẹ kó lọ́nà tó sì jẹ́ wípé bíbá ayé lọ bẹ́ẹ̀ kò bá nkẹ́kẹ́ jẹ́ nínú ẹ̀sìn tó ayé pé yóò bà lórí ẹ̀sìn ni àwọn bàbá yìí ò ní àjáza pé kọ́mọ akẹ́kọ̀ọ́ òjókòó náà class torí pé wọ́n ní bóòdù náà ìròrí wọn jìnà àwọn kan wá gbẹ̀yìn pé tó máa akẹ́kọ̀ọ́ bá ń jókòó tólùkọ́ ń dúró torí pé kì í ṣe ìlànà táwọn sálàfù gbà kẹ́kọ̀ọ́ nù ayé àbíyàn bá ṣe ń kẹ́kọ̀ọ́ ńgbà míì ọ máa ń fẹ́ fa bí àrífín wọ́n gbà bẹ́ẹ̀
ó tún wá gbẹ̀yìn pé tó ọmọ bá lọ madrasa yóò kẹ́kọ̀ọ́ súnà àwọn kan tó wá máa ti àrífí sọ́dọ̀ súnà pé súnà gan ni òjé yàn lẹ́kọ̀ọ́ wal amru bi khilafi dhalik yẹlò jẹ́ pé a gbọ́dọ̀ máa sọrú nǹkan ìfún ọ kún lè wà pé súnà kọ́ wa lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n mo ní sí ní súnà tako ìsọnidẹrú ní súnà tako súnà lọ wá fún wa ní free ẹ̀yin lẹ̀ háàdì dọ́ọ̀mù mẹ́lẹ́yìn lẹ́sọ́ di freedom súnà sọ pé kò free ni ṣùgbọ́n wá wò kọ́ yẹ kó lè háàdì dọ́ọ̀mù mẹ́lẹ́yìn pé no freedom lélẹ̀ sọ̀kì táwọn yẹn bá ń gbọ́rù nǹkan báyìí nínú orú alimadol arabi and Nigeria tó jẹ́ markasi súnà so ààyè ibi téèyàn ti ń kẹ́kọ̀ọ́ súnà pé kí lọ́lọ́run wí kí lánàá bí wí gẹ́gẹ́ bí àbáwọ̀ àgbànimadol arabi and Nigeria bí wọ́n ṣe fi lélẹ̀ kọ́lọ́ba àlekọ́lá kọ́ bá ní pẹ́ wọn. Imam wa Shafi alayhi rahmatullah wọ́n ní Abdullah ibn Abbas radiyallahu anhu ó fa ìjánu ẹ̀sìn Zaid ibn Thabit. Zaid ibn Thabit ìkànnì àwọn sọ̀hábà Nabi sallallahu alaihi wasallam ni Abdullah ibn Abbas wá bá fa ìjánu ẹ̀sìn rẹ̀ ó wá ń sọ fún Abdullah ibn Abbas yìí pé atumsikuli ìwọ lọ́mọ bá mi fa ìjánu ẹ̀sìn wa anta ibnu amir rasul ọmọ kò tí wọ́n wà ní ọmọ ẹ̀gbọ́n bàbá ànàbí mọ̀ ní ọ ìran ànàbí ní ọ ìran tó dáa tó lágbára jù pé fámílì ànàbí ní ọ. Abdullah ibn Abbas radiyallahu anhu ọwá ní inna hakadha nasna'u bil ulama sórí àwa wo ní sọ ẹni tó ṣàdá àwa wo ní sọ inna Abdullah ibn Abbas sọ pé àwa náà àwọn mùsùlùmí sí kírísítẹ́nì bá sọ̀rọ̀ ni ó yẹ kọ́ ọmọ gbọ́ yí ń bẹ̀ ọ̀ sí yákùlì kàlám òní máa ń jẹ́ kéèyàn ọmọ bẹ́yìn ó sì tú ọ̀rọ̀ annasu ń gbà míì ó lè má jẹ́ gbogbo èèyàn wà adhin fi nasi bil hajj sí kírísítẹ́nì ọwà mọ́kà ni násù ń bẹ̀ ń pa àwọn mùsùlùmí ni sí yákùlì kàlám lóbìtú inna àwa sọ̀hábà sàbẹ́ ní sọ̀rọ̀ so àwa sàbí o báwa tí máa ń ṣe báwọn tó bá jẹ́ àfàànà wa nù tó à ń kún wọ̀ wá gẹ̀ẹ́sì mọ́ lónìí stúdẹ́ǹtì ọlẹ́tọ̀ọ́ láti bá àáfàá rẹ̀ sílẹ̀kùn ọkọ̀ torí pé rìkáàbù kanu stúdẹ́ǹtì ọlẹ́tọ̀ọ́ láti rí pé olùkọ́ rẹ̀ gbé nǹkan lọ́wọ́ kó ṣe kí ni o kó gbà lọ́wọ́ ẹ̀ torí pé ẹ wo mọ̀ṣákọ̀ tí ń bẹ́ ń bi kẹ́nìkọ́ ogun ẹ̀sìn kẹ́nìkọ́ wá bá fà kọ́ máa fà lọ ó rí pé ìyẹpẹrẹ ara ẹni pátápátá ó ń bẹ́ẹ̀ torí pé wọ́n máa ń gbáyàn fúnru rẹ̀ gan láyé jọ ni ẹni tí wọ́n máa ń fa ìjánu ẹ̀sìn káàkiri so in tí Abdullah ibn Abbas sọ yẹn iná wá jẹ́ kó yé wa yí pé ẹ̀kọ́ yẹn a rí kọ́lọ́dọ̀ àwọn sàhábà ó ní inna hakadha nasna'u bil ulama. Afáwa Al-Hasan al-Basri ó ní Abdullah ibn Abbas wọ́n tó rí ẹ̀kọ́ mi kọ́lọ́dọ̀ rẹ̀ ó fa ìjánu ẹ̀sìn Ubay ibn Ka'b sọmọ Ubay ibn Ka'b tí a máa ń sọ̀rọ̀ president àwọn oníkùránì nínú àwọn sàhábà president wọn nù Ubay ibn Ka'b. Ubay ibn Ka'b tó wá ń sọ fún Abdullah ibn Abbas yìí pé ìwọ ló tó wá bá ń fa ìjánu ẹ̀sìn tó sì mọ́ màkánà tó wà kí fámílì ànàbí ni ọ́ sallallahu alaihi wasallam. Abdullah ibn Abbas wá sọ yìí pé innahu yanbaghi lil habiri aw lil hibir méjèèjì lọ́lọ́ hiburu bí kásìrì ha onímímọ̀ ni wọ́n lè ní aburu hadi ili umma ẹni tí máa rẹ̀ bá pọ̀ ní wọ́n ń pè bá wọn ó lè fún kásìrọ̀ ó sì lè fún ní fatia tó bá fún kásìrọ̀ wọ́n mú láti bí ínkì torí wọ́n mọ̀ yìí pé láyé ìjọ àwọn onímímọ̀ ínkì ìjálẹ́gbẹ̀ẹ́ wọn torí tí wọ́n fi òní wọ́n fi máa kọ ẹ̀kọ́ lẹ̀ so bígbà tí yàn bá péyàn ni pé àwọn kálámù kéwùnù so ó ní ọlẹ́tọ̀
tá bá ti rí en tó jẹ́ onímímọ̀ abúlẹ́bìnà bá sì ní sọ̀rọ̀ an yu'azzam ká máa pọ́nlé àpọ́nlé mo ṣe fún ọ kìí ṣe wọ́n gẹ́gẹ́ ni mọ̀ pọ́nlé ìmára rẹ̀ ó ní mọ̀ pọ́nlé so pẹ̀lú méjèèjì kádà dúró bá nítorí pé ẹ ti gba àsìkò tó lọ number 5 so ó ti rí ẹ̀rí ní ìsìlọ́dọ̀ àwọn tó lọ́lá jù ọ lọ wípé wọ́n ń pọ́n àwọn aṣíwájú wọn lé nínú mà kìí sọ́jọ́ orí ga o nínú mà ọ̀tọ̀ ní àwọn ẹ̀rí tá a fi sọ̀rọ̀ bí Islam ṣe ní ká pọ́n aṣíwájú lé nínú ọjọ́ orí ká pọ́n aṣíwájú lé nínú ipò ṣùgbọ́n tí ìmọ̀ kéwú tí ìmọ̀ ẹ̀sìn tó bá wo fídíò kan tí ó go viral lórí bàbá wa Àgbàní Mádùlé Arọ́bí àti Shehu Adam àti bàbá wa bá kíní lúwò ó rí pé ńgbà Shehu Adam sọ̀rọ̀ ń bẹ̀ wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ wá pàdé wa lẹ́ẹ̀kan tí ẹ̀ ń rábàbà fún wa tẹ́ ń kí wa ìmọ̀lẹ̀ bùkún kì í ṣàwa o ìmọ̀jú bá ń lọ ọba tó wà ní àpọ́nlé yọ̀bá ní dá padà fún yín so wọ́n ń jẹ́ kó yẹ pé ìmọ̀lẹ̀ bùkún ìmọ̀lẹ̀ pọ́nlé so ìmọ̀ náà ló sì fẹ́ kọ́ lálùbáríkà ẹni tó nímọ̀ yẹn kọ́ ni wọ́n máa wò bí ò sí kí ni o ìmọ̀ ara rẹ̀ nínú àwọn àdábù táwọn àfà tí wọ́n kọ́lẹ̀ number 5 nínú méje tí wọ́n sọ òun náà ni pé wọ́n lẹ́tọ̀ nínú àpẹẹrẹ táfìrí pé student ilé yìí ó ní tẹríba ìṣesí ilé ọkọ̀ mọ́ lọ́dọ̀ àwọn lárúbáwá dáadáa àwọn àfọwà tí wọ́n lọlẹ̀ lárúbáwá ni wọ́n ní takbil yadil alim wa ra'sihi ọlẹ́tọ̀ stúdẹ́ntì kọ́ máa kíṣì ọwọ́ àfá rẹ̀ báyìí kó kíṣì wájú orí rẹ̀ torí pé nínú ìṣesí lárúbáwá ni pé ẹni tí ẹ bá kíṣì wájú orí rẹ̀ ọgbà lọ́gàá ni inú afẹ́rù kan láyé Umar ibn al-Khattab radiyallahu anhu ọ̀rọ̀ àwọn èèyàn lọ sójú ogun wọ́n wá kó wọn lẹ́rú nígbà wọ́n kó wọn ẹni tó wá lídìí ogun lọ nínú àwọn sàhábà ìrántí orúkọ rẹ̀ ẹni tó kó wọn lẹ́rú wá ń sọ fún ọ pé tàbáníká pa yín nìsín kò sí nǹkan tá fẹ́ fi yín ṣe ọ wá ń fún ẹ láwọn option sàhábà yẹn reject ẹ ọ wá ní òun fẹ́ tú yín lẹ̀ òun kò wọ́n tú yín lẹ̀ ṣùgbọ́n tó bá lè ṣe nǹkan kan fóun kí lẹ́ni nǹkan náà tó bá lè kí síwájú orí òun báyìí òun ó sì fi ọlẹ̀ tí wọ́n wò pé kí ni aburú tí ń bẹ́ẹ̀ kó wò kí síwájú nígbà tí ìṣe òun ọ̀dọ́ sì fún so in tó fẹ́ gbà ní pé gbà mí ní master ẹni yẹn wá síbẹ̀ nígbà wá síbẹ̀ wọ́n wá tu ogun wọn lẹ̀ nígbà òde Mádínà padà wọ́n wá sọ kí sọ̀ ń tọ́sẹ̀lẹ̀ fún Umar wá ní gbogbo mùsùlùmí tó wà ń bí lónìí báyìí gbogbo yín náà gbọ́dọ̀ máa kí síwájú orí arákùnrin yìí torí ń ló fi túkùn gbogbo ẹ̀yin tí wọ́n kó lógun ló fi túkùn yìí lẹ̀ wa ana abda'u bihi èmi gan ní sí kọ̀kọ́ bẹ̀rẹ̀ faqabbala Umar ibn al-Khattab ra'sahu so ọlẹ́tọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ fi máa ń fi àyí pé mo sì ń ríra mi ní ọmọ akẹ́kọ̀ọ́ mo sì ń ríra mi lọ́mọ ẹsẹ́ sọ́gà rẹ̀ kílẹ̀ rí wa látọ̀dọ̀ Abdullah ibn Umar ó ní àwọn wà ní ojú ogun kan fa àtàìnà nàbí sallá àwọn abá nàbí sallá nígbà táwọn ọ̀dọ́dọ̀ ànàbí hátà kọ̀bálìnà yàdáhù àríkọ́ àdọ́dọ̀ ànàbí báyìí tá kí sí ọwọ́ rẹ̀ àwọn sọ̀hábà síbẹ̀ fánàbí sallallahu alaihi wasallam Abraman ó ní nígbà táwọn bá nàbí ṣe báyìí soteba ìgbà táwọn bá nàbí táwọn bá ṣe báyìí ọwọ́ ànàbí báyìí nígbà táwọn bá ṣe báyìí tán àwọn tó kí sí ọwọ́ orí sí Ọlọ́run báyìí tí fi ń sọ pé agbọ̀ ọlọ́gà àwọn àfáà ní ìyẹn ò sọ èèyàn di ẹlẹ́bọ kò sọ èèyàn di mọ̀bùtẹ́dì torí pé oríṣiríṣi kí ó ló ti wà ẹlẹ́ẹ̀kẹfà torí àsìkò o náà ni tàókírù májílísìlẹ̀ ààlẹ̀ tí àfáà bá wà nínú class torí pé àwọn tàbá ń sọ̀rọ̀ májílísìlẹ̀ ààlẹ̀ hálíkọ̀ ìlmíyà táwọn àfáà bá ń kẹ́kọ̀ọ́ ń bẹ̀ àwọn máa ń change tiwa sínú class báyìí student tó ní tẹríba ọ gbọ́dọ̀ pa kíláàsì lé lásìkò tá àfáà wà ń bẹ̀ ara tí ó fìmọ̀ yìí pé àwọn ilé ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n nù kílẹ̀ rí wa Abu Sa'id al-Khudri radiyallahu anhu ó ní àwọn jókòó ní mọ́sálásí lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam máa sí ànàbí ẹ̀kọ́ kankan nù student ní ti máa ń retí olùkọ́lẹ̀ student ní ó ti retí olùkọ́lẹ̀ kì í ṣe pé olùkọ́ òní ọwà àdó ní class ọláwọn ti jókòó kalẹ̀ bí ànàbí nínú mọ́sálásí
Ànábì wá jáde wá bá wọn ó jókòó láàrin àwọn ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ faka anna ala ru'usina at-tayr bí àwa ní ayhata wà bí ìgbà tí wọ́n fi ẹyẹ lé wa lórí sọ pé ẹyẹ farabalẹ̀ so tá bá fẹ́ ẹyẹ lórí báyìí wọ́n tó fẹ́ kẹ́ yóò fò ó ní mírí ọ̀gọ̀rọ̀ yín ayhata ẹ máa ń wà ní kíláàsì gan kò lè jẹ́ kẹ́kọ̀ọ́ jókòó sí yín la ẹni tó lùkọ́ wà ń gbájú rẹ̀ tí ń tó fóònù ainal adab so ó láwọn dẹ́bẹ̀ ni pé wọ́n gbé ẹyẹ láwọn lórí la yatakallamu ahadun minna ẹni kankanú àwọn òdò pẹ́gẹ́ báyìí al-Imam Shafi'i rahimahullahu ta'ala rahmatan wasi'a wọ́n ní táwọn bá ń kéwú níwájú Imam Malik àwọn ò ní fẹ́ sí awẹ́ tíra báyìí pé àwọn ọ̀rọ̀ a máa sí àwọn ò ní sí wìrì kọ́ mọ́ jẹ́ pé ariwo awẹ́ tíra yẹn yọ́ mọ́ sí ìsẹ́ àjò àfá wọn ariwo awẹ́ tíà ṣé ariwo awẹ́ tíà ó lè kóbólùkọ̀ ṣùgbọ́n ẹ wo ghayatul ihtiram àwọn ọ̀rọ̀ a sí bá àwọn ò ní sí wìrì kọ́ mọ́ bá ṣe ìsẹ́ àjò àfá sẹ́ni tó ṣe báyẹn wọ́n ń kẹ́rù mi gan kúrà ní ẹnjọ́ ti ẹ̀pọ̀ kúrà ní sí ní ọ̀pá dìfìlì sọ pé àkọ́kọ́ àpọ̀lẹ́ tá àkọ́kọ́ gbé wà ní Qur'an olùkọ́ gan tí ń ka Qur'an lọ́wọ́ ọmọ rojọ́ ìkànnà àwọn salaf ọ ń kọ́ yàn kéwú lọ́wọ́ ìwà ń ka hadith tí ń ka hadith yẹn gùn akéèké tí wá ta ojú ẹ̀ wá pín sà mú mara a máa kí ó rí pé ojú style ti change títí tó fi parí hadith yẹn nígbà wá parí rẹ̀ so wọ́n ṣe wà dìde wọ́n ṣe àbá pa akéèké wọn àwọn ìpínlẹ̀ mú nǹkan mọ́ra tó báyìí lákéèké fi táyé tó báyìí ó ní ẹ̀rù ń bá mi pẹ̀lú ayé al-Qur'an tọ́lọ́ sọ yí pé yá ayyuhal ladina amanu la tarfa'u aswatakum fawqa sawti an-nabi ó ní tí ọba sá nàbí láyé máa sọ́ọ̀tù rẹ̀ làdíìsì tí mọ̀ nǹka sọ́ọ̀tù ànàbí ọ̀rọ̀ ànàbí ni kí wọ́n á ṣe yé kí yé mi ọwọ́ aborí àdíìsì yẹn mọ́lẹ̀ lẹ̀rù ń bá mi Ọlọ́run sọ pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má jẹ́ kóhun yẹn ọmọ aborí ohun ànàbí so àdíìsì yẹn gbà tí má tó kàtà mo tó lè sọ̀rọ̀ téèyàn bá ń pọ́n mọ́ lé tó bá wọn bó ni mo ṣe ní jókòó lára rẹ̀ tí mo bá jókòó bó làlọ́ rẹ̀ kò ṣe ní gùn àwọn èèyàn máa kí ó dà lẹ́la ayé tá a wà yìí ṣùgbọ́n tí ò sí àlùbáríkà ń bẹ so nínú asaru mi taari àwọn sọ̀hábà oríṣiríṣi àsárù lọ wà lórí pé tí wọ́n bá wà ní halqa Ànábì sallallahu alaihi wasallam wọ́n ègbìn Imam wa Hamdan wọ́n ní àwọn wà ní torí àsìkò wọ́n ní àwọn wà ní halqa Sharik apáka àwọn ọmọ Al-Mahdi òun ni president bí kí wọ́n sọ pé àáfàá kan ọ̀nkọ́yàn ní kí ó lọ́wọ́ ọmọ Tinubu wá dé tó ti bá òun náà wá sí halqa torí ayé tá a wà lónìí tí àáfàá mi bá rí olówó mi tó bá wọlé yóò sì wá àṣìṣe àwọn chief wá sí halqa wa lónìí ẹni tó bá wà bí ìta ààrẹ bá wá tí Àrísíkọ́lá bá wá sí halqa bàbá so ọyọ́ kan bẹ̀ àbá ń tó àyà Kùránì lọ láàrẹ́ dé arọ́wà sí wá ń ṣe àǹkùnà ààrẹ àbá ẹ̀hẹ́n sí kí n dáyà tí mò ń tú lórí tó bá dé ọkà àbọ̀ nígbà wọn tú àyà ń tán ní a tó àtẹ́ndìsá rẹ̀ tí wọ́n tú àyà yẹn délẹ̀ so ẹni náà ọmọ pẹ́sẹ̀ntì wá dé bó ṣe wá dé ó wá lọ dájókòó níbìkan ó wá dájókòó lẹ́yìn wọ́n sì ń kí ó lọ́wọ́ ni kò kí àbó òkí àwọn èèyàn wá ń sọ fún stọ́sù pé ka annaka tastakhifu bi auladil khalifa àwọn ẹ̀bẹ̀ pé tí ẹ̀pọ́n ma president ilé ó ní rárá tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ yóò súnmọ́ wá ń bí yóò jókòó lẹ́lẹ̀ ó ní lakinna al-ilmi azyan inda alihi tẹ́ẹ̀rí bàbá rẹ̀ lè jẹ́ president tó tọ́ ṣùgbọ́n ìmọ̀ ilẹ̀yàn máa ń ṣe lọ́sọ̀ọ́jú káwà máa rá ìmọ̀ yẹn láre lọ kí n wá ti torí pé ó wọlé sí halqa kí n dákẹ́ tó náà sì bẹ̀ẹ̀ kẹ́kọ̀ọ́ yóò wà jókòó lẹ́ẹ̀lẹ́ ibi tó lọ jókòó sí àyè tó ga ni yóò jókòó lẹ́ẹ̀lẹ́ wájú mi ráì so ọmọ president ṣẹ̀ṣẹ̀ wá lọ jókòó níwájú rẹ̀ al-Imam Ahmad rahimahullah ó ní àfáwà Khalaf nínú àwọn tó kọ́ Imam Ahmadu ní kéwú ni ó ní ja'ani Ahmad yasma'u haditha Abi Awana
Imam Ahmad wọ́n wá ń gbọ́ àdíìsì àbí àwánà, òun ṣe ṣẹ́rù àdíìsì àbí àwánà lọ, musnad àbí àwánà. Imam Ahmad wá àgbàfà ní Imam Ahmad wọ́n tún wá fẹ́ táàpù knowledge lára àfà tí wọ́n sọ ẹ̀. Ó ní fashtahadtu an arfa'ahu. Wọ́n kọ́ àfà àwọn lọ́wọ́lé, àfà ńlá lọ́wọ́lé. Èyí mo ṣe ṣẹ́rù àdíìsì lọ. Imam Ahmad lọ jókòó lẹ́lẹ̀, òun wá ní no, ẹ máa bọ̀ báyìí. Ó wá ní fa'aba wa qala la ajlis illa bayna yadayka. Ó ní sórí la ajlisu illa bayna yadayka, in lè jókòó sókè tó ní máa bọ̀ sórí àga, in jókòó wájú rẹ̀ báyìí ni. Umirina an natawadda'a, wọ́n pa wá láṣẹ ká máa tẹríba liman nata'allamu minhu, fẹ́ntà bá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀. Má wo mọ̀kánà, mo fẹ́ gbọ́ ṣẹ́rù àdíìsì tó fẹ́ ṣeun, mo ti di tọ́líbù lónìí, máa jókòó wájú ẹni. So torí àsìkò àwọn ọ̀gá ti tó ní ẹgbẹ́. So Imam Abdullahi ibn Mu'taz ó ní al-mutawadi'u fi tulabil ilmi, gbogbo ẹni tó bá jẹ́ olùtẹríba nínú stúdẹ́ǹtì tó ní tẹríba tó pọ́nmọ́lẹ̀ tó pọ́n ní mímọ́lẹ̀, aktharuhum ilman, irú wọn ni wọ́n máa ń pọ̀. Bákan náà kama anna lil makani al munkhafid aktharu li biqa'i ma'a, ó ní tó jẹ́ ń sọ bẹ́ẹ̀ ni pé ààyè tó bá lọlẹ̀ nínú ọlẹ̀, ìtumọ̀ ìfisọ́ tí wọ́n pè ní mutawadi'u nígbà tí wọ́n sọ fún níjẹ̀dógún, ẹni tó tẹríba tó yẹra rẹ̀ lẹ̀, ààyè tó rẹlẹ̀ nínú ilẹ̀ tó dín dòdò nínú ilẹ̀, ibẹ̀ lómi máa ń pọ̀ sí jù. Bí súrẹ́tì bá wá sí wá ní tẹríba fún mọ̀, bẹ́ẹ̀ náà ni máa rí ó sì pọ̀. Torí àsìkò wa márùn yẹn òun náà ni nínú àbí mẹ́fà. So number 7 náà ni al-i'tiraf bi haqqil alim. Èyàn gbọ́dọ̀ máa ṣe ìtìrọ́fù lásù ọ̀nà, kọ́ máa ṣe ìtìrọ́fù, kọ́ máa gbà yí ké àwọn àfáà wa nù, kọ́ máa ṣe ìtìrọ́fù wọn ké àwọn tó pọ̀ ánkí ó ní ẹlòmí ọ̀fẹ́ wọn ọmọ bí tóun ti kí ó torí ìranù tó bẹ́ẹ̀ sí. Ẹlòmí ń fojú pamọ́ fún àfáà rẹ̀. Àfáà wa Ṣúbà ó ní mo gbọ́, ó ní idha sami'tu min ar-rajuli al-hadith kuntu lahu abdan hatta mat. Tí n bá gbàdísì kan péré lẹ́nu èèyàn, màá di ẹrú fún tẹ́ni yóò fi kú ni. So kọ́lọ̀ ọba nìkọlá kọ́ sànà nìkọ̀ọ̀kan wa, kọ́ wọlé àjọ kan sẹ́rẹ̀, kó fún wa ní ìmọ̀ tòótọ́, kó ṣe wá ní stúdẹ́ntì tí yóò lè ní tẹríba, kálùbáríkà mímọ̀ kó lè bá wà fún wa, kọ́lọ̀ ń kọ́ wọlé àjọ kan sẹ́rẹ̀. Wọ́n àgbà ní mádùlẹ̀ arọ́bí ọlọ́mbà ní kẹwọn, ọlọ́run bá ní sí sàárè wọn ní rọ́ọ̀dọ̀ támẹ́rì yadil janna, wala taj'alhu hufratan min hufarin nar birahmatika ya arhamar rahim. Subhanaka wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. Subhana rabbika rabbil izzati amma yasifun, wa salamun ala al mursalin, walhamdulillahi rabbil alamin. Mo fẹ́ rí ọ̀rọ̀.